Faxina. Ọba Petu. Awòrò èṣù àwẹ̀lé. Awòrò èṣù. Ṣúwèlé Odúmi. Ẹ̀jẹ̀ òjò. Ẹ̀jẹ̀ òjò. Faxina òjò. Àkànná ẹ̀jẹ̀ òjò. Ẹ̀jẹ̀ òjò. Ẹ̀jẹ̀ òjò. Ẹ̀kọ́lẹ̀ yèyé. Ẹ̀kọ́lẹ̀ yèyé Ọ̀ṣun. Ọlọ́wọ́ yèyé. Ọlọ́wọ́ yèyé Ọ̀ṣun. Ọlọ́mọ nìyá. Ọlọ́mọ nìyá wa. Ọlọ́mọ nìyá o. Ọlọ́mọ nìyá wa. Ẹlẹ́sẹ̀ oṣù yèyé ajímárò òrìṣàlẹ̀ odò alẹ́ lọ́dọ̀ gbé ìsìnmáre òyeye ló máa jíire bóníyàn gúnyán bí òfin tọ̀sí ṣe bọ́lọ́kàrókà bí òfin tọ̀sí ṣe ìyàn wọn a máa lẹ́mọ̀ ọkà wọn a máa rọ̀ bẹ̀bẹ̀. Gbégbájé kò wá o ọmọ ọ̀sùn kì í tòsí gbégbájé kò wá o. Gbégbájé kò wá o ọmọ ọ̀sùn kì í tòsí gbégbájé kò wá o. Gbégbájé kò má wo o fundamento de pegar pedra no rio é o contato com a ancestralidade, porque uma pedra leva milhões de anos para ser feita e a pedra está aqui antes do ser humano existir. Então nós estamos pegando a essência do orixá e eu pegando aqui junto com a sacerdotisa Iemanjá, Oxum, Yeuá, Obá, coloco Guarabá, Lapundi, Quetos e Fá Institute para levar para o Brasil toda glória, todo sucesso. Bíkú lọ kò ní yálé wa, Àjàngóró dùgbẹ́. Bárùn lọ kò ní yálé wa, Àjàngóró dùgbẹ́. Bájẹ́ ń lọ ayálé wa, Àjàngóró dùgbẹ́. Bí gbogbo ilé ń lọ ayálé wa, Àjàngóró dùgbẹ́. Ẹ ṣeun, àwọn ẹni àdára o. You can fetch water now.